Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run ẹlẹ́rù ni ọba ìyanu. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ ní ìṣẹ́jú méjì mẹ́ta. Bá wa sọ̀rọ̀ rẹ Olúwa. Àmín. Gbogbo etí tí ò gbọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kó yé. Àmín. Nítorí ikú ọmọ rẹ lórí igi àgbélébù, nítorí àti gbà wá sílẹ̀ láti jẹ́ olùgbàlà wa, má jò já sásán. Àmín. Gbàdúrà wa. Àmín. Máa bá wa lọ nínú ọ̀rọ̀ náà. Àmín. Ọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ tí a fẹ́ fi gbára wa níyànjú, pàápàá ní àkókò ìsẹ́ra tí a wà yìí, tí a lè pè ní àkókò àánú, àkókò ìrònúpìwàdà. Òun ni lórí ìfẹ́ àìṣẹ̀tàn, tí àwọn olóyìnbó ń pè ní love without deceit. Kí ni èrèdí ọ̀rọ̀ ìfẹ́ tí a ń sọ̀rọ̀ lé báyìí? A rí wípé ọ̀rọ̀ kan tí àwọn èèyàn máa ń ṣìlò jù, òun ni ọ̀rọ̀ ìfẹ́. Ó wà nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń ṣìlò jù. Ṣùgbọ́n ìfẹ́ kan ló borí gbogbo ìfẹ́. Ìfẹ́ yìí ni ìfẹ́ ìṣẹ̀tàn tí Jésù Olúwa wa tó mú wá fún wa, tó ṣe àpẹẹrẹ rẹ̀. Tí a bá wọnú ìwé Jòhánù orí 3, ẹsẹ̀ 16, ká gbọ́ ohun tó sọ fún wa. Pé ta ló kọ́kọ́ fi ìfẹ́ hàn fún wa, tó fi ìfẹ́ hàn fún wa láti jẹ́ kí a mọ bí ọ̀rọ̀ ìfẹ́ ṣe tóbi tó ní ìgbésí ayé ọmọ ènìyàn, pàápàá àwọn onígbàgbọ́. John 3:16. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé. Ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ọlọ́run ló kọ́ fẹ́ wa, kì í ṣàwa la kọ́ fẹ́. Ìfẹ́ tọ́lọ́run ní sí fún wa yìí, òun ló fi rán Jésù wá. Jesus symbolizes love. Nítorí pé ó faradà fún wa ni. Kí nìdí tí mo fi ní wọ́n ń ṣe ọ̀rọ̀ yìí lò? Tẹ́ bá rí àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin ayé ìsìn, wọ́n tẹ̀ṣẹ̀ máa ń pe love yìí, wọ́n ń pè bí bàbá àsọ pé bóyá eré orí ìtàgé ni. I love you torí tọrùn, I love you this, I love you that. Bọ́ bá tiẹ̀ ń ṣe àgbèrè àbí panṣágà, wọ́n tún máa pé we are making love. Tí a bá wò gẹ́gẹ́ bí onígbàgbọ́, ǹjẹ́ ó tọ́, ó yẹ fún ìfẹ́ tí Kristi fi hàn fún wa yìí, fún ẹni tó ń ṣe àgbèrè àbẹ́ tó ń ṣe panṣágà kó máa láwọn ṣeré ìfẹ́? Irúfẹ́ yẹn kọ́ là ń sọ o. Kì í ṣe ìfẹ́ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin pé I love you too. Ìyẹn kọ́ là ń sọ. Ìfẹ́ ìlópin, ìfẹ́ ìfaradà tí Kristi fún rẹ̀ tó faradà fún wa, tó jọ̀wọ́ ẹ̀mí ẹ̀. Ẹjọ́ ìfẹ́ wo ló tórú ìfẹ́ báyìí? La ṣe kà mẹ́rin wípé torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí ẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹni tó bá gbà á gbọ́, ó má bàa ṣègbè kù wọ́n lò ní ìyà àìnípẹ̀kun. Ìyẹn la wá ń bára wa sọ́nsìn o. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà yìí, ǹjẹ́ a fẹ́ràn ara wa? Ǹjẹ́ ẹlẹ́yàmẹ̀yà ò sí? Gbogbo abẹ́lé gbogbo ń tàn bára wa pò yìí. Ṣé ìfẹ́ la máa náwà ń bẹ̀ tọmọ mú ìyá ẹ̀ tó fi ṣowó nítorí owó? Ṣé ìfẹ́ la fẹ́ pé wípé ọmọ àbí bàbá fẹ́ràn ọmọ ẹ̀ títí ó fi ṣowó? Ṣé ìfẹ́ là ń pelé wọ̀nyí? Eléyìí kì í ṣe ìfẹ́ rárá. Ìfẹ́ tá ń sọ yìí, òun ni àwọn olóyìnbó ń pè ní agape love. Ìfẹ́ tí ò lábàwọ́n, ìfẹ́ tí ò níyè méjì nínú, ìfẹ́ tí a lè fara jìn fúnra wa. Irú tí Jésù ṣe fún àpẹẹrẹ agape love nìyẹn, tí Jésù tó fi jìn fún wa, tó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ kí ìwà àti èmi ká lè rí ìyà àìnípẹ̀kun, tó mú ìlàjà wá láàrin àwa àti Ọlọ́run. Irú ìfẹ́ tá ń sọ nìyí, irú tí Jésù fi hàn. Ọ̀pọ̀lọpọ̀ àwa nínú ìjọ, àbá ń gbénú ilé, àyàndì, orí tó lè pàmọ́ ẹnìkejì ẹlẹ́kún tó lè mú ṣubú bá, o lè sọ, o nífẹ̀ẹ́. Ìwé sọ fún wa, ìwé 1 John sọ fún wa pé bẹ́nìkan bá lóhun fẹ́ràn Ọlọ́run tóhun kò rí tó tẹ̀ lóhun kó ìrọ̀ ẹnìkejì ẹ̀, ó ní èké ni, kò sí òtítọ́ kan nínú wa. Pé kí ni ìwọ ṣe lè fẹ́ràn Ọlọ́run tí wọ́n kò rí, tí ó sì kó ìrọ̀ ẹnìkejì ẹ̀ tí wọ́n rí lójoojúmọ́?
tẹjọ́ ń bára yín gbé, tẹjọ́ ń bára yín ṣe. Ìdí nìyí tó jẹ́ pé tí a bá wo ìwé Kọ́ríńtì 13, ó sọ̀rọ̀ lórí ìfẹ́ púpọ̀. Ohun tó sì sọ lórí ìfẹ́ ìbí a bá lè dìímú tí a tẹ̀lé, a rí pé ohun tó dára fún wa láti múlò ní. Ẹ bá mi wo ìwé 1 Corinthians 13, 1 Corinthians orí 13 láti ẹsẹ̀ kìíní. Bí mo tilẹ̀ ń fọ ní irú èdè Oh yes. àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún tàbí kí n bá lè olóhùn gòrò. Oh yes. Bí mo sì ti ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀, bí kò sí ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá nípò, èmi kò ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo sì ń fi ìgbàgbọ́ ohun ìní mi bọ́ àwọn tálákà. Ó ní bí mo ń fi ìgbàgbọ́ fi ohun gbogbo ohun ìní mi fi bọ́ àwọn tálákà. Tí mo sì fi ara mi fún ní láti sùn. Tí èmi kò sí ní ìfẹ́, kò ní èrè kan fún mi. Ìfẹ́ á máa mú sùúrù, á sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ́. Ìfẹ́ kì í fẹ́. Kì í wu ìwà àìtọ́. Bẹ́ẹ̀ni. Kì í wá ohun tí ara rẹ̀ nìkan. A kì í mú bínú. Bẹ́ẹ̀ni kì í gbèrò ohun búburú. Ẹ ṣeun, bẹ́ẹ̀ bá dé kálífọ́ fún òun lọ́ka dáadáa, à ń rí. Nítorí pé ọ̀rọ̀ fẹ́ tá à ń sọ ìbẹ́ ti kà lóòwe tí a kà tó ń sìn. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í fẹ́, kì í wá ohun tí ara rẹ̀ nìkan. Ìfẹ́ ni fún ènìyàn àtàwọn alábàágbé ènìyàn tó ń rí, tó jẹ́ nìkejì rẹ, láti fa ọwọ́ ẹ̀ sókè. Tí ẹ bá ṣàkíyèsí, ẹni tó bá fa ọwọ́ ènìyàn sókè, òun náà ń fọwọ́ rẹ̀ sókè. Ìwọ tó ń fa ọwọ́ ènìyàn wálẹ̀, òun fọwọ́ rẹ̀ wálẹ̀. Torí pé ìfẹ́ kì í wọ́n ohun tí ara rẹ̀ nìkan. Àwọn tó wà ní ìgboro máa ń pèdè kan àwọn onímọ́tò yẹn, wá ní owó ò dá lápò ẹnìkan. Bí ìwọ bá ní tí ìwọ ní tàjọ jáde mọ́ra wọn díẹ̀díẹ̀, inú gbogbo wa jọ dùn, èèyàn fìfẹ́ hàn nìyẹn. Ṣùgbọ́n kó ṣàjẹ́ mi ṣá, kọ́ lè máa tọrọ, kọ́ máa bẹ̀bẹ̀, kọ́ máa dọ̀bálẹ̀ kó tó máa fún wọn ní nǹkan. Eléyìí ò tọ̀nà, kò dẹ̀ dára. Nínú ìjọ Ọlọ́run pàápàá tó yẹ kó járe kọ́ ṣe fáwọn ènìyàn láti máa fi ìfẹ́ hàn, a rí pé ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún láyé àti lọ́run yìí ó kúnnú ìjọ Ọlọ́run ní ayé ta wà láàrin àwọn onígbàgbọ́. Táà fìfẹ́ hàn síra wa, kí là ń bá ká, kí là ń lé kiri, kì í ṣe ìjọba ọ̀run yìí náà ni gbogbo wọn lé ni. Bàbá dẹ̀ fi ìfẹ́ hàn. Gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí a kíyèsára, ó ń ṣẹ̀tàn síra wọn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé ọkọ, ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́yàwó sílé, ṣùgbọ́n tó sì ń ṣàgbèrè kiri. Ìyẹn ń ṣe kò fi ìfẹ́ hàn. Kò fi ìfẹ́ hàn, ó ti dálẹ̀ ìfẹ́. Ó ti dálẹ̀ ìfẹ́, tó bá dẹ̀ dálẹ̀ ìfẹ́, ohun tó dúró ẹ̀ rí ojú àárí. Ìyẹn ni mo ṣe sọ pé àwọn ọmọ wa tó ń dàgbà ń sìn, ìtumọ̀ tán fún ìfẹ́ kí n ṣe ohun tó ń jẹ́ ìfẹ́. Kí ló ṣe máa náà fẹ́ràn èèyàn, I love you, ó dẹ̀ mú oúnjẹ yahoo, ó mú olú ẹ̀yà ara ẹ̀, ó sọ di kòròfo. Ṣé ìfẹ́ ní a fẹ́ pè yẹn ni? Ìyẹn mo ṣe sọ ṣáájú, wípé gbọ́dọ̀ kí sára nínú àwọn èdè tá ń lò tá fi ń pè ìfẹ́. Òun ṣàgbèrè náà ń ṣeré ìfẹ́, òun ṣe panṣágà náà ń ṣeré ìfẹ́. Ìfẹ́ wo ló wà ń bẹ̀? Ẹni tó ò fẹ́ sílé, tó ń bá ṣàgbèrè, tó ń bá ṣe panṣágà tó dẹ̀ náà ń ṣeré ìfẹ́. A máa tọ́tẹ̀ máa ń dùn lẹ́nu wọn lóyìnbó. We made love. And you are committing sin. Ẹ̀ṣẹ̀ tó lè lò ń dá tó ń sọ pé you made love. That is not the expression and meaning of love. Ìyẹn kì í ṣe ìtumọ̀ ìfẹ́. Ẹ wo Abrahamu bó ṣe fẹ́ Ọlọ́run tó tọ́lọ́run ní kó fọ́ ọmọ kan ṣoṣo tó bí kó fi rúbọ fún. Afẹ́ni Abrahamu fẹ́ràn ọmọ ẹ̀ ni. Ó fẹ́ràn ọmọ ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá fi hàn wípé lóòótọ́ àti òdodo kì í ṣe ẹ̀mí ọmọ ẹ̀ lòun nílò, ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀ lòun fẹ́ gbé wò. Mo fẹ́ fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá o. Pàápàá bí orílẹ̀-èdè wa ṣe ń lọ, bí ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run ṣe ń lọ. Ìjọ ẹlẹ́yàmẹ̀yà ti wà. Paul Apostle ó ní àkò lè fi ìpìlẹ̀ mìíràn lélẹ̀dẹ̀ èyí tí a ti fi lélẹ̀ lọ. Èmi ní ti Paul, èmi ní ti Apollo, kò yẹ kí ìyẹn wà o. Ṣùgbọ́n ó pọ̀ láàrin ìjọ Ọlọ́run o. Ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Káyé jowó ń bú, káyé jowú ra wa ní owú burúkú. Ká fi ìfẹ́ hàn, ká bára wa ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ. Kì í ṣe wà tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ká ṣe ká máa yé mú síra wa lẹ́yìn. Ká má gbèrò ore síra wa.
láàrin ìjọ Ọlọ́run kí lọ́pọ̀lọpọ̀ tó ń dájà lẹ̀ tí ìgbẹ̀dàgàmọ́ ọlọ́run ayẹlẹ́mí ìwà ní ìwé takanu 1 Corinthians ó ní ìfẹ́ kìí gbéraga kìí fẹ̀ èmi ni mo tó báyìí èmi ni mo wà báyìí kò sí bí n ṣe jẹ́ gbogbo nǹkan wọ̀nyí ó ní kí a mú kúrò ká fi ìfẹ́ àìṣẹ̀tàn fi bára wa lò ìfẹ́ tí ó ṣe mi tó lè fi jì fún èèyàn orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ṣe ń lọ ń sìn tí ìbò bá dé ń sìn ogun ẹlẹ́yàmẹ̀yà wọnú ẹ̀ Yorùbá leléyìí Haúsá leléyìí Ìgbò leléyìí gbogbo ìbò tí a ń tì kọjá lórílẹ̀-èdè yìí kò fi ìfẹ́ hàn wípé a fẹ́ràn ara wa olúkálukú ń tọ ẹ̀yà ti ẹni ẹ̀yà olúkálukú ló ń tọ ibẹ̀ nìbò fì sí ìbò tó wà ní ilẹ̀ Ìgbò lọ́hùn ó fara mọ́ tàwọn tó wà ní ẹgbẹ́ tó jọ ti Ìgbò ti ilẹ̀ Yorùbá bákan náà ti ilẹ̀ Haúsá bákan náà a dẹ̀ ní ọ̀kan ni wá ṣé ohun tí Jésù ń sọ fún wa ni ṣé ohun tí Bíbélì ń sọ fún wa ni Jésù ò mọ ẹ̀yà bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ tó fi kọ́ wa wípé ìgbàgbọ́ ò mọ ẹ̀yà èmi ni Júù èmi ni Hélénì kò sí nínú ọ̀rọ̀ ìfẹ́ Jésù wá fún gbogbo ayé ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí ìkọ̀kan ní wa máa wùwà nígbàtí ọ̀rọ̀ aláàánú ọlá Samaria máa jáde kò sọ wípé ẹni tó jẹ́ ti Júù ni kò ṣe fún un ẹni tó jẹ́ ti Hélénì kò ṣe fún un ohun tó sọ fún wa ní pé ẹnikẹ́ni tí wọ́n bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún òun ní ẹnìkejì rẹ rántí ẹ̀ kò sì tọ́jú ẹ̀ ohun tó ń sọ fún wa nìyẹn bàbá lè ṣe èyí ni ìfẹ́ tó pé bí Jésù sọ fún wa táwọn olóyìnbó ń pè ní agape love a love that you can sacrifice tó lè farajì nǹkan fún ẹnìkejì ẹ mélòó ní wa ló lè farajì fún ẹnìkejì wa báyìí mélòó ìwọ̀n ni Jésù Ọlọ́run fẹ́ wá ń sìn tó fẹ́ ọmọ ẹ̀ fún wa ṣáwà ń ṣerú ẹ̀ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá o ẹ jẹ́ ká gbìyànjú ká ta kété sí gbogbo ohun tó jọ ibi ká fi ìfẹ́ hàn síra wa ká gbìyànjú ká làkàkà láti lé ìjọba ọ̀run yìí kí ló dẹ̀ lè mú wa débẹ̀ ìfẹ́ ni orin kan wà tí a máa ń kọ Jésù ránṣẹ́ láti ìlú kárẹ̀ o Jésù ránṣẹ́ láti ìlú kárẹ̀ o ó sọ bí ilé ayé ti rí o ó sọ bí ìlú ọ̀run ti rí o ìfẹ́ ló lè mú wa débẹ̀ ìfẹ́ ló lè mú wa débẹ̀ ó rán Mósè ọmọ tán láṣẹ tí ó bá wo kérúbù sẹ́ráfù lónìí nítorí pé Ọlọ́run rán Mósè ní òtítọ́ àti òdodo tó bá dé ilẹ̀ Ìgbò pápá ìtánà àti Mount Zion àwọn Ìgbò ló pọ̀ jù ń bẹ̀ wọ́n fẹ́ gbájú àwa tó jẹ́ pé ó jáde láti ọ̀dọ̀ wa lọ wọn ò fi ṣeré o wọ́n gbà á torí pé wọ́n rí òtítọ́ àti ìfẹ́ nínú ohun tí Mósè Orímọládé tó fi lélẹ̀ wọ́n gbà á tọ́tọ́ gbà pátápátá ni so èyí jẹ́ kó máa yé wa wípé ẹ jẹ́ ká gbìyànjú ká mú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà it's not my tribe kì í ṣe ìyá tèmi kì í ṣe ọmọ ìyá mi Ìgbò ní Haúsá ni ká mú kúrò tá bá fi ìfẹ́ bára wa lò orílẹ̀-èdè yìí a ti ga sókè jù bí bó ti wà yìí lọ ṣùgbọ́n gbogbo pàlà ń kọrin fẹ́nìkejì rẹ̀ àṣẹ Olúwa ni Jésù ṣàfàrà jápẹrẹ ní fífẹ́ tó fẹ́ wa Jésù fi rẹ̀ ṣe àpẹẹrẹ ní fífẹ́ tó fẹ́ wa ṣáwa tẹ̀lé yìí ṣáà ń tẹ̀lé Jésù lénìí nínú onígbàgbọ́ ló bá rí tí nǹkan bá sún bàbá ní àkílódé tó wà lè tó ìṣègùn ni mo pa Jésù ni oríṣiríṣi èdè bẹ́ẹ̀ la máa ń pè lẹ́nu ṣùgbọ́n tá bá wo bí Jésù ṣe faradà fún wa àti bí ó ti kọ́ wa láti máa fẹ́ ọmọ ẹnìkejì wa ó mà dára púpọ̀ o ìfẹ́ yìí mà dára púpọ̀ o so ìfẹ́ yìí ló so ọ̀pọ̀lọpọ̀ ló so wá pọ̀ bí ọkọ àti ìyàwó bá máa fẹ́ra wọn wọ́n á bèrè ṣe fẹ́ra wọn àwọn fẹ́ra wọn títí ikú yóò fi yà wọ́n wọ́n á so wọ́n pọ̀ wọ́n á gbàdúrà fún wọn okùn ìfẹ́ kì í já ìfẹ́ òtítọ́ okùn ẹ̀ kì í já ìyẹn la ṣe lo èdè wípé ìfẹ́ àìṣẹ̀tàn love without deceit ohun tó yẹ dẹ̀ ṣe wáyé ni pé ọ̀pọ̀lọpọ̀ deceit ló wà láyé ìsìn tá ń pè ní ìfẹ́ ẹni tó rí ríbo pàdé ẹ̀ títí ń sìn ní àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tó bá bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ wọn láwọn ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀tàn dẹ̀ ló pọ̀ ń bẹ̀
jẹ́ kó ohun kan ṣẹlẹ̀ ń sìn olúkálukú máa ferege. Ìfẹ́ tó bá fẹ́yàn ó dàbí orin àtijọ́ ni, ìyá mi ló fi fún mi máa fẹ́, bàbá mi ló fi fún mi, ó lójú kò lójú máa fẹ́, ó lọ́wọ́ kò lọ́wọ́ máa fẹ́. Tí o bá fẹ́ èèyàn ó wá di wípé ó ní accident àyàwó kan lọ, tó bá fi sílẹ̀ kí ìyẹn ti di ẹ̀fẹ́ ẹ̀tàn, ó fẹ́ dénú nìyẹn o. Bó bá fẹ́yàn láfẹ́ tán, bí ẹ̀yà rẹ̀ kan tí ẹ̀ sọnù ó máa dúró tì ní o. Bó bá ti lè dúró tì ìyẹn ti di ìfẹ́ ẹ̀tàn, ó fẹ́ dópin o. Ẹ wo bí ìyá rẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ tó, ẹ wo ìfẹ́ tó wà láàrin Jésù àti ìyá ẹ̀ àti ọmọ ọ̀dọ̀ náà tó sunkún, ó ní ọmọ ẹ̀yìn náà ni tí Jésù fẹ́ràn. Ó sọ fún ọmọ wo ìyá rẹ̀, obìnrin wo ọmọ rẹ̀, ọmọ wo ìyá rẹ̀. Ó ní láti ìgbà náà ni ọmọ ọ̀dọ̀ náà ti mú ìyá Jésù lọ tó ń tọ́jú ẹ̀. Ìfẹ́ nìyẹn, love in need and in deed. Wọ́n níyẹn là ń mọ̀ ọ̀rẹ́ gidi. Nígbà tá bá wà nínú ìṣòro là ń mọ̀ ọ̀rẹ́, wọ́n mọ ojúlówó ọ̀rẹ́. Nígbà míì nígbà tó bá rí ipò lẹ́ máa mọrú ẹ̀dá tó jẹ́, tí ó bá tí sí nípò tí ò lówó lọ́wọ́, ẹ̀tàn ni gbogbo ẹ̀ sì wà ń bẹ̀. It's you alone I love. Láàrin ọkọ àti aya, ṣó lówó lọ́wọ́, ǹjẹ́ tó bá sáfẹ́rẹ́ ṣáà ń dúró. Gbogbo tá ń bára wa sọ nìyẹn o. Ṣùgbọ́n níwájú àwọn ènìyàn Ọlọ́run, níwájú Ọlọ́run àtàwọn ènìyàn rẹ̀, ń dá májẹ̀mú ní for better for worse, ní ìgbà ìlera, ní ìgbà ìsàn, nígbà ríríjẹ, nígbà ìrímu, ò ní fílẹ̀ ò nìkan náà ni. Tẹ́ bá dé kọ́ọ̀tì lénìí, iye divorce case tó wà ń bẹ̀ kò lóǹkà o, it cannot satisfy me. Débi pé wọ́n fi ìbálòpọ̀ gan fi divorce ra wọn. Wọ́n ní it can no longer satisfy me, kò lè tẹ́ mi lọ́rùn nípa ìbálòpọ̀. Ìjẹ́ pé wọ́n bímọ o. Wọ́n tẹ́ ń ka àwọn social media míì, wọ́n ní which man the man wey no fit knack. Ṣé èyàn ló ń pè nífẹ̀ẹ́? Ní ò bá wọn wí, wọ́n àti jẹ́ pé tó fi ń define ìfẹ́ tí wọ́n nìyẹn. Wọ́n bá gbèrè sọ pé we are making love, wọ́n fi panjákà sọ pé we are making love. So tó bá ti dé stage yẹn, wọ́n ní the man no fit do again, a kàn sílẹ̀. Irúfẹ́ báyìí kọ́ là ń sọ o. Ìfẹ́ ìṣètò tá à ń sọ, ìfẹ́ tí à ń lò sí ara wa tó lè mú wa dé ìjọba ọ̀run, tí ò sí ẹ̀tàn nínú ẹ̀, tí ò sí àgàbàgebè nínú ẹ̀, tí ò ní excuse nínú, tí a lè compromise with anything. Total love, irú tí Jésù fi hàn fún wa àti èmi. Àkókò àánú la wà yìí, mo fẹ́ ká ronú pìwàdà, ká fi ìfẹ́ bára wa lò, ká lo ìfẹ́ fúnra wa. Ebi ń pa ẹnìkan fún lóúnjẹ, gbogbo ohun tó bá nípa láti ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ kí a máa ṣe fúnra wa. Gbogbo nǹkan wọ̀nyí là ń sọ̀rọ̀ bá. Nítorí náà àwọn ìwé tí a kà wọ̀nyẹn tó bá délé kó túbọ̀ jókòó kó kà á lọ sí ìsàlẹ̀, kà á lọ sókè kó kà á sí ìsàlẹ̀. Eléyìí a fi yé ẹ dájú wípé ọ̀rọ̀ ìfẹ́ tá ń sọ kì í ṣe ìfẹ́ bojúbojú, kì í ṣe ìfẹ́ zigzag tá ń ṣe. Ká lo ìfẹ́ gidi gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ wa, tí Kristi fẹ́ wa. Kì í ṣe mo fẹ́ Ọlọ́run, mo fẹ́ràn Ọlọ́run gan ni o. Ṣùgbọ́n mo ní kéje ẹ tó kórìíra nǹkan, ṣòro Ọlọ́run rí. Ṣòrí Ọlọ́run rí. Ó ní èké ní wá, kò sí ìtọ́kan nínú wa. Bàbá ní àfẹ́ Ọlọ́run ṣùgbọ́n kórìíra ọmọ ẹnìkejì wa. So ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn síra wa, ká fi ìfẹ́ wọ́ra wa mọ́ra, kí a lè jọ dàgbàsókè pọ̀, kí a lè jọ tẹ̀síwájú ayọ̀. Nígbà tí a bá ṣe eléwọ̀n yìí, ìgbẹ́lẹ̀ máa rí pé àti wà tẹ́ni tó fìfẹ́ hàn fún, ẹjọ́ máa gòkè ni, ṣùgbọ́n èèyàn ń gòkè, ó fìfẹ́ hàn, òun rí mọ́lẹ̀, ọmọ pé bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ tó ń ríyàn mọ́lẹ̀ wọ́n náà lọ́lẹ̀ ni. Gbogbo wọn náà yìí kò bá àṣà mu. Orí ìfẹ́ ní bàbá wa ní wọ́n ní àtijọ́ ńgbà tó dá Kérúbù Séráfù sílẹ̀, wọ́n máa ń pera wọn ní ọmọ ọ̀yá. Ìyẹn ló jẹ́ pé lónìí wọ́n máa sọ ẹ̀yin ọmọ ọ̀yá mi nínú Olúwa. Ọmọ ọ̀yá náà ń pera wọn. Irúfẹ́ tó dẹ̀ gbọ́dọ̀ wà láàrin ọmọ ọ̀yá ló yẹ kó wà láàrin wa. Ṣùgbọ́n wo bí gbogbo ẹ̀ṣẹ̀ túká yànyàn lẹ́nu. Ní tí ó tó nǹkan àti sọ́ dìjà. Ọ̀rọ̀ fáúndà ti di wàhálà. Ọ̀rọ̀ àńṣẹ́lẹ̀ ti di wàhálà. Kí là ń bá ká, kí là ń lé ká. Ká má gbàgbé pa máa dọ̀hún rojọ́ o. Onílàdẹ̀ ń kọ̀ yìí o.
ẹnìkan bẹ́ẹ̀ tó fẹ́ràn wa ó fẹ́ wa ìfẹ́ rẹ̀ ju tíye kan lọ ó fẹ́ wa ọ̀rẹ́ ayé kọ̀ wá sílẹ̀ bó ní dùn ọ̀la lè kóró ṣùgbọ́n ọ̀rẹ́ yìí kì í tán ni ó fẹ́ wa. Ó fi hàn wípé nínú ìṣòro, nínú wàhálà, nínú ìdààmú, Jésù fẹ́ wa. Ní gbogbo ọ̀nà ló fi fẹ́ wa. Ó sì fẹ́ wa láfẹ̀ẹ́tán ni. Lópin tó fi jọ̀wọ́ ẹ̀mí ẹ̀. Èmi ò tí ì rí o. Mi ò tí ì rí ẹni tó ní òun sacrifice ọba fún àwọn tó ń fọmọ ṣẹ́ṣó o, tó ń fi bàbá wọn ṣòwò o. Ìyẹn ti kúrò nífẹ̀ẹ́ o. So ẹ jẹ́ ká làkàkà. Ẹ jẹ́ ká gbìyànjú gbogbo àwọn orin táà ń. Ó máa yóyàn mẹ́rin. Bàbá jọ jókòó tajọ jẹ́ pẹ̀lú ìfẹ́. Wàá yó. Ṣùgbọ́n kì í ṣe pé lágbájá ló ń bọ̀ yìí. Àgbẹ̀ni ló ń bọ̀ yìí tètè. Ọmọdé yìí tètè gbé oúnjẹ yẹn. Ó gbé lọ sí kitchen. Ìyẹn kẹ̀bẹ́yẹ bí ló ń gbé bí ń pa gidi tó ń bá tẹ̀ dọ́dọ̀ rẹ̀ wọn àṣírí ààbò. Ó bá dẹ̀ dé ọ̀rẹ́kẹ́ ọ̀rẹ́ mi tó gbóúnjẹ pamọ́ fún. Ohun tó bá tó dẹ̀ wá dẹ̀ kúrọ́ ẹlòmíràn tí lẹ́yìn tó kúrọ́ jọ tó tẹ̀ ṣe 500 níbẹ̀ kó fún mi. Ó níwájú Ọlọ́run àti ènìyàn tó fọlọ́run jẹ́rìí irọ́ 100 naira tó kù mí kù ní. Èmi náà tẹ̀ ń wò bóyá kí n tẹ̀ mo tẹ̀ tẹ̀rù bóyá kí n pè é tẹ́lẹ̀ ni o. Tí wọn náà tún gbé tiẹ̀ dé yìí o kí la ṣe á fẹ́ ṣe báyìí. Ẹlòmíì tọ́lọ́run bá máa mú ibi tó ti ń ṣe tó ń tọ́ bà fò owó yẹn lè jábọ́ lápò ẹ̀gbà o. Ìyẹn wò báyìí pé ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ń tan nípọ̀ láyé yìí Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ adẹ̀ ń kọ́ lórin náà ọ̀rẹ́ bí Jésù kò sí láyé òun nìkan lọ̀rẹ́ òtítọ́. So òtítọ́ aláti fi òtítọ́ bára wa lò aláti fi ìfinijì bára wa lò ká má fi jì fúnra wa. Ìfẹ́ wà nù pé ìwọ ṣì wà òkè ọ̀rẹ́ ẹbí pàdé oúnjẹ tó fẹ́ jẹ gan gbé fún. Tọ́lọ̀ bí bá ro ẹjọ́ ẹnu ẹ̀ tó bá gbọ́ wàá jọ̀wọ́ ohun tó ní fún ni. Ìwọ tẹ̀lọ jẹ lé iná màá manage ara mi. N tó ń pè ní ìfẹ́ nìyẹn náà. Àwọn olóyìn kan ló kọ ìrìn òyìnbó kan gbà nù. Give me your unconditional love. Ó dá ìpé kan náà wọ lórí wa ní Nàìjíríà yìí ni. Ìfẹ́ òtítọ́ is what we call unconditional love. I do this for you because I can get this from you. Mo ṣe yìí fún ẹ torí pé mi náà ń retí àṣírí kankan gbà lọ́wọ́ ẹ̀. Ìyẹn ń ṣèfẹ́ mọ́. Ẹ̀tọ́ ti wọnú ẹ̀. So ó máa rọ̀ wá that unconditional love yálà ọkọ sí aya ni òun ni kí a gbìyànjú kí a lò. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú wa. Gbogbo etí tí ó gbọ́rọ̀ náà yóò yé o. Ẹ jẹ́ ká gbìyànjú ká fẹ́ ara wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ̀yin ará mi, ibi tó wà tó ń wò mí yìí, mo fẹ́ kí o gbàdúrà sí Ọlọ́run. Olúwa, ìfẹ́ àìlópin, ìfẹ́ àìṣẹ̀tàn, irú tẹ́ ní sí wa kí a lè jẹ́ èrò ìjọba ọ̀run má ṣàbá gbé wọ̀ mí. Sọ di àdúrà orúkọ Jésù àdéyẹlọ́jọ́ lọ́wọ́ òdodo wa. Ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ tó múni dé ìjọba ọ̀run, ìfẹ́ tí kì í jẹ́ ká ṣẹ̀tàn, tí kì í jẹ́ ká sọjá, ìfẹ́ òtítọ́ tó dúró tó yè kóró. Olúwa fi fún wọn Olúwa gbé wọ ẹnì kọ̀ọ̀kan wá, gbé wọn kọ́ wá, ràn wá lọ́wọ́. Dáríjì wa ó máa yàn Jésù Olúwa wa. Gbàdúrà àkókò ìrònúpìwàdà la wà yìí. Olúwa gbogbo ọ̀nà tí mo ṣẹ̀, gbogbo ọ̀nà tí mo ti fi rìn tí ò bá ìfẹ́ wọ Ọlọ́run mu, dáríjì mi, ṣe mí lẹ́ni ìràpadà, fún mi lẹ́ni ìrònúpìwàdà láti lè máa ṣèfẹ́ rẹ sọ́dàdúrà. Ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́ tó pọ̀ nípa àti agbára, ẹ̀mí ìrònúpìwàdà, ẹ̀mí tí a fi ṣèfẹ́ rẹ tí a ti fi dẹ́ṣẹ̀ sí ọ. Olúwa dáríjì, gbé ẹ̀mí ìrònúpìwàdà wọ̀ mí, gbé ẹ̀mí ọ̀tun wọ̀ mí, jẹ́ kí lè máa ṣèfẹ́ rẹ, jẹ́ kí lè máa ṣèfẹ́ rẹ, àwọn máa ṣèfẹ́ rẹ lọ́gà. Jésù Olúwa wa. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀ ń sọ fún wa, Jésù má jà ṣubú ara, má jà ṣubú ẹ̀mí nípa rẹ̀. Ìfẹ́ tí a ó fi lò fún ọmọ ẹnìkejì wa, tá ó fi máa jì fúnra wa, Olúwa gbé wọ̀ mí. Orúkọ Jésù ayérayé Ọlọ́run tó pọ̀ nípa agbára. Ìfẹ́ ìlópin tí a ó máa fi lò pẹ̀lú arákùnrin àti arábìnrin, tí a ò mú ní fi ṣẹ̀tàn pẹ̀lú ra wa, tí ó mú adélé ògo, Olúwa gbé wọ̀ mọ́ Olúwa. A ó máa yìn ọ́, máa gbé ọ̀gá. O ṣé bàbá, gbàdúrà Jésù Olúwa wa. Gbàdúrà pé ẹ̀mí mọ́ Ọlọ́run kó máa darí ìṣe wa.
torí pé tí ẹ̀mí mọ́ bá ń gbénú wa ò ní ṣìṣe gbogbo ohun tí bíbélì ní ká ṣe la ó máa tẹ̀lé. Olúwa ẹ̀bùn ẹ̀mí mímọ́ rẹ gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa ká lè máa ṣe ìfẹ́ rẹ kí a lè jájùmọ̀jogún pẹ̀lú rẹ ní ìjọba rẹ. Àdúrà ní orúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ nípa àti agbóhùn abẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ rẹ. Ẹgbẹ́ rẹ̀ mọ́ rẹ gbé wọ̀ Olúwa. Ẹ̀mí tí ó fi máa ṣe ìfẹ́ rẹ, ẹ̀mí mímọ́ tí ó máa tọ́ wa sọ́nà, tí ó máa darí wa bó tí àti bí ó ti yẹ gbé wọ̀ Olúwa. Ká lè máa yàn ọ́. Gbàdúrà àṣẹ ẹ̀bẹ̀ Jésù Olúwa wa. Àṣẹ kó borí àdúrà náà. Mo máa ń sọ tẹ́lẹ̀ sínú ayé yín ní orúkọ Jésù ẹ̀ níwà bákan náà. Àmín Jésù. Agbára ẹ̀mí mọ́ Ọlọ́run alààyè tó fi ń tọ́ni sọ́nà tó fi ń darí ẹni tẹ́jọ́ kì í ṣìṣe kó Olúwa kó gbé wọ̀nyí. Àmín Jésù. Gbogbo ìwọ ní àkókò àánú yìí tó ń sunkún ọkàn sí Ọlọ́run fún ohun kan tàbí èkejì, mo wá ń gbà láàdúrà ọba tó gbọ́ ti Hánà tó gbọ́ ti Elizabeth, ọba tó gbọ́ ti àwọn ti ìgbàanì tó mú wọn la òkun kọjá tó mú wọn la gbogbo ogun ayé já ní orúkọ Jésù kó gbé borí ogun ayé yìí. Àmín Jésù. Aláboyún abíwẹ́rẹ́, Àmín. àgàn àtọwọ́ àlàbòsùn, Àmín. ọba tó gbọ́ ti Mósè yóò gbọ́ ti rẹ. Àmín Jésù. Gbogbo ogun tó dìde sí ẹni ọ̀nà kan wọn yóò fariwájú rẹ ní ọ̀nà Àmín méje. Jésù. Orí ni wọn yóò jẹ kò ní jẹ́ ìrù. Àmín. Ní àkókò àánú ìwà rí àánú gbà. Mo ní wàá rí àánú gbà. Mo ní wàá rí àánú gbà. Ìyanu á ṣẹlẹ̀ nínú ayé ẹnìkan gbogbo wọn tó ń gbóhùn mi àti wọn tí kò ní orí ọ̀fẹ́. Mo nínú ayé rẹ ní àkókò àánú á ṣẹlẹ̀. Àmín. Wàá ní ẹ̀rí rere. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣẹ bẹ́ẹ̀. Àṣẹ́gun látòkè wá lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, èmi ni Apostle General tó jẹ́ Deputy Primate ìjọ The Holy Spirit of Church of Mount Zion, Apostle General Samson Olúṣẹ́gun Ajíbádé JP. Àdúrà wa gbà. Ìjọ tí mo ti wá ní ìjọ Holy Spiritual Joyful Church of Mount Zion, Cherubim and Seraphim. Ìfẹ́ ni o. Ìfẹ́ ni tọmọ Ọlọ́run.